ọdún méjì nìyí tí Ifá ti mú Ọ̀wọ́ adé bí Aláàfin tuntun, àwọn Ọ̀yọ́mèsì ni ò jẹ́ kó jọba. ẹni bá gbọ́ orúkọ Ògúnwándé, Ifágbèmí, Ṣàngó dáhùn sí Abímbọ́lá, ṣùgbọ́n táwọn èèyàn ń pè ní Wándé Abímbọ́lá tọ̀hún lè má mọ irú àràbà ńlá tí ọkùnrin náà ń ṣe. ọmọ ọdún 92 years ni bàbá náà báyìí. Bóyá ni babaláwo bíi tirẹ̀ sì pé méjì lágbàáyé mọ́. Ìdí ni pé tí o bá jẹ́ babaláwo, o kò lè jẹ́ ọ̀mọ̀wé bíi ti Wándé Abímbọ́lá. Bí o bá jẹ́ ọ̀mọ̀wé bíi tiẹ̀, o kò lè jẹ́ babaláwo bíi tòun. Bí o bá wá jẹ́ ọ̀mọ̀wé tí o jẹ́ babaláwo, o kò lè lọ́jọ́ lórí tó o. Àmọ́ bí o bá ní mẹ́tẹ̀ẹ̀ta yìí, o kò lè ní ìrírí tó o. O kò sì lè di ipò pàtàkì tó ti dìmú láwùjọ wa yìí rí tó o. Àkọ́kọ́ ni pé Wándé Abímbọ́lá lẹni tó kọ́kọ́ kẹ́kọ̀ọ́ gba oyè ìmọ̀ tó ga jùlọ tí wọ́n ń pè ní PhD ní University of Lagos. Wándé Abímbọ́lá ló dá ẹ̀ka èdè àti literature sílẹ̀ ní University of Ife. Àsìkò tí ọ̀jọ̀gbọ́n ńlá yìí sì ń ṣolórí yunifásitì náà láàrin ọdún 1982 sí 1989 ní ilé ẹ̀kọ́ gíga náà di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì lóṣù karùn-ún ọdún 1987. Èyí ni pé ọ̀mọ̀wé hánnáhùn, pòfẹ́sọ̀ pàtàkì, ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ni Wándé Abímbọ́lá ń ṣe. Lẹ́yìn tó ti ṣe Vice Chancellor Yunifásitì tán ló ṣẹ̀ṣẹ̀ lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà Senate ní 1992 tó sì di aṣáájú ilé ìgbìmọ̀ náà. Bẹ́ẹ̀ ló sì jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ àti ìṣe. Kìnní kan wá ní gbogbo ibi yòówù tí bàbá yìí bá ń lọ tàbí ipò yòówù tó dì mú, ìrọ́kẹ́ kì í kúrò lọ́wọ́ ẹ̀. Gbogbo ibi tí ẹ bá ti rí, ẹ ó ti mọ̀ pé babaláwo ńlá ni. Nígbà tó fi jẹ́ olórí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì yìí, táwọn ọmọléèwé bá ti yarí tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe àlùtà kiri tí wọ́n sì ń lérí pé lónìí làwọn yóò lu Vice Chancellor pa. Nígbà tí wọ́n bá fojú kan Wándé Abímbọ́lá, ẹ̀rín ló kù tí wọn yóò máa rìn. Fúnra wọn ni wọn yóò sì máa kọrin báyìí pé babaláwo mo wá bẹ̀bẹ̀ alúgbẹ̀rẹ̀, babaláwo mo wá bẹ̀bẹ̀ alúgbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni wọn yóò sì tún ká lọ pẹ̀lú ẹ̀rín. Lẹ́yìn tó ti ṣe gbogbo eléyìí ló kúkú yí padà tó sì wá di babaláwo fún gbogbo àgbáyé. Ní gbogbo ìgbà tí bàbá yìí fi wà ní yunifásitì tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ kiri yìí, kò sígbà kan tó fọ̀rọ̀ Ifá sílẹ̀ tàbí tó fọ̀rọ̀ Ifá ṣeré. Babaláwo tààrà ni. Nítorí bó ti ń dífá fúnra ẹ̀ ló ń dá fáwọn èèyàn, bẹ́ẹ̀ náà ló sì ń dífá káàkiri àgbáyé. Àwọn ìwé Ifá mẹ́ta kan wà tó kárí ayé. Béèyàn yóò bá sì kọ Ifá tàbí tó lóhùn babaláwo tí kò bá láwọn ìwé yìí, jẹun lásán ni. Àwọn ìwé mẹ́ta náà ni ìjìnlẹ̀ ohùn ẹnu Ifá apá kìíní, ìjìnlẹ̀ ohùn ẹnu Ifá apá kejì àti ojú odù 16. Kìnní kan tún wá mú bàbá yìí yàtọ̀ gbòógì. Ìyẹn ni pé kò sí ẹnìkan tí yóò dìde níbìkan tí yóò ní òun ká ìwà ìjẹkújẹ àti ìbàjẹ́ mọ́ ọ lọ́wọ́, tàbí tí yóò ní òun gbọ́ pé Wándé Abímbọ́lá fi Ifá ṣàbòsí níbìkan. Òun tó sọ ọ́ di babaláwo gbogbo ayé rèé. Bóyá sì ni babaláwo kan wà lónìí láti ilẹ̀ Nàìjíríà níbí, Áfíríkà, Cuba, Amẹ́ríkà, Venezuela àti àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo tí yóò ní òun kò gbọ́ orúkọ Wándé Abímbọ́lá rí bó bá di ọ̀rọ̀ Ifá. Olórí ẹ̀sìn tí gbogbo àwọn ará òkè òkun ń tẹ̀lé ni. Bàbá yìí ló dífá tí wọ́n fi mú Aláàfin Ọ̀yọ́ tuntun yìí o, Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé. Àwọn èèyàn kan sì ti ń wádìí pé ta ni Wándé Abímbọ́lá, kí ló kàn án láti dífá tí wọ́n fi mú wọn bá. Wándé Abímbọ́lá fúnra ẹ̀ ọmọ ìlú Ọ̀yọ́ ni o. Kò sì sí onífá kan nílùú náà tàbí lágbègbè ẹ̀ tí yóò dúró ta á lẹ́nu. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ nígbà tí ọ̀rọ̀ ta kókó láàrin àwọn Ọ̀yọ́mèsì tí wọn kò lè mú ọmọ oyè láàrin àwọn ọba gbogbo tó ń du kinní náà, àti nígbà tí wọ́n mú ẹnìkan tíjọba kò fọwọ́ sí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣe kinní kan. Ohun tó ṣe ni pé ó wá Wándé Abímbọ́lá kan. Àgbà babaláwo yìí ní ẹnu ya òun pé irú gómìnà kan sì tún wà tí yóò fẹ́ ṣe ohun gbogbo bí wọ́n ti ń ṣe láti yọ. Ó ní òun wá sí Èkó láti ìlú òyìnbó láti wá ṣèyàwó fọ́mọ ni. Níbẹ̀ ni gómìnà náà ti ránṣẹ́ pé òun tó ní òun gbọ́ pé òun wà nílùú, òun ṣẹ̀ṣẹ̀ ń wá òun kiri ni. Ní Mákindé bá sọ pé òun fẹ́ kí Wándé Abímbọ́lá ran òun lọ́wọ́.
ìrànlọ́wọ́ tó ní òun fẹ́ náà ní kí Wándé bá òun dífá láti mọ ẹni tó yẹ kó jẹ Aláàfin nínú gbogbo àwọn ọmọ oyè tí wọ́n kó jọ yìí. Wándé gbà láti ṣe bẹ́ẹ̀, ó sì kó àwọn babaláwo bíi 100 jọ nítorí tó ní kò lè ṣe òun nìkan ni òun yóò ṣe irú iṣẹ́ ńlá bẹ́ẹ̀. Nígbà náà ni wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí wọ́n dá a jọ fún un. Olórí àwọn babaláwo yìí ní ohun tí kinní náà fi dáa jù ni pé òun kò mọ ẹnì kankan nínú àwọn tí wọ́n kọ orúkọ ẹ̀ wá fóun, kò sì sí ẹnì kankan nínú àwọn babaláwo tí àwọn jọ ṣiṣẹ́ ọ̀hún tó mọ ẹnikẹ́ni. Ó ní bẹ́ẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí í dá ifá yìí fún odidi ọjọ́ 10 gbáko. Ohun tí àwọn ń ṣe nìyẹn. Ó ní lọ́jọ́ 10 yìí ifá mú ẹnìkan, ẹni tí ifá mú náà sì làwọn mú, orúkọ ẹ̀ làwọn sì fún àwọn Ọ̀yọ́mèsì tó wà níbẹ̀, nítorí lójú àwọn Ọ̀yọ́mèsì yìí làwọn ti ṣe gbogbo ohun tí àwọn ṣe. Àwọn Ọ̀yọ́mèsì làwọn sì fa orúkọ náà lé lọ́wọ́ pé kí wọ́n fi orúkọ náà ránṣẹ́ síjọba o. Babaláwo ní lẹ́yìn tí àwọn fi orúkọ ẹ̀ ránṣẹ́ tán, òun gẹ́gẹ́ bí oníwádìí ìjìnlẹ̀ àti ọ̀mọ̀wé ńlá, òun jókòó, òun sì kọ gbogbo ohun tí àwọn ṣe àti ọ̀nà tí ifá fi mú ẹni tó mú, òun sì di ìwé náà papọ̀, òun gbé e ránṣẹ́ síjọba, òun sì tọ́jú ẹ̀ dá ẹ̀ sọ́wọ́. Ohun tí Wándé Abímbọ́lá ṣe yìí kì í ṣe àkọ́kọ́. Ayé ló ti dojúrú tí àwọn èèyàn ń fi ojú egbò tẹ́lẹ̀. Ní 1968, lẹ́yìn tí Aláàfin Ládìgbòlù kejì wàjà, bí ìjà ṣe ṣẹlẹ̀ láàrin àwọn Ọ̀yọ́mèsì náà rèé o. Àsìkò yìí ni bàbá tó jẹ́ olórí ilé àwọn Adéyẹmí, ìyẹn Ọ̀rànlọ́lá bàbá Ìwó, takú pé ọmọ tòun, ìyẹn Ọládépò Ọ̀rànlọ́lá ni yóò jọba. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti dá ifá láàrin àwọn ọba tó sì ti mú Lámídì Adéyẹmí, wọn kò mú orúkọ ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ìjọba. Nígbà tí Baṣọ̀run ìgbà náà, Èyésúlọlá Àkànó sì fi orúkọ Adéyẹmí ránṣẹ́, ìjọba láwọn ò fẹ́ náà ni, nítorí àwọn kan tí wọ́n wà nínú ìjọba tó wà lórí àga nígbà náà kò fẹ́ kí wọ́n fi ọmọ Adéyẹmí, ìyẹn ọmọ Adéníran Adéyẹmí jọba. Ìjà òṣèlú tí wọ́n ti jà tẹ́lẹ̀ kò tíì kúrò lára. NCNC ni wọ́n ka Aláàfin Adéníran Adéyẹmí sí, wọ́n sì ti rò pé ohun tí ọmọ ẹ̀ yóò yà náà nìyẹn. Bẹ́ẹ̀ àwọn Action Group ní Ládépò àti bàbá rẹ̀ ṣe. Kódà ọlọ́pàá ìjọba ní Ládépò ni wọ́n fẹ́ kó jẹ Aláàfin yìí o. Ọpẹ́lọpẹ́ àwọn Baṣọ̀run Èyésúọlá tí wọ́n dúró ti ohun tí ifá wí, bí bẹ́ẹ̀ kọ́ Adéyẹmí kò ní jọba. Pẹ̀lú ẹ̀ náà, ọdún 2 gbáko ni wọ́n fi jìjà náà láti ọdún 1968 títí wọ 1970. Ohun tó sì jẹ́ kó jẹ́ pé oṣù kínní ọdún 1971 ni Lámídì Adéyẹmí tó di Aláàfin nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ àsìkò yìí yàtọ̀ díẹ̀ sí tìgbà náà. Ifá làwọn tọ̀hún gbójúlé, ọ̀rọ̀ ifá ni wọ́n sì tẹ̀lé. Àmọ́ àwọn tí àsìkò yìí ó jọ pé ọ̀rọ̀ ara wọn àti ọgbọ́n tiwọn ni wọ́n lò. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ méjèèjì yàtọ̀ díẹ̀ síra wọn nìyẹn. Àwọn afọbajẹ kan ti mú Lúkúmánù Gbádégẹṣin, wọ́n sì ní ohun yòówù tí ifá bá sọ láti ọ̀dọ̀ ìjọba kò kan àwọn. Àmọ́ wọ́n fẹ̀sùn kan àwọn Ọ̀yọ́mèsì wọ̀nyí pé wọ́n gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ du ipò náà ní, ìyẹn Gbádégẹṣin. Ọ̀rọ̀ náà sì wà lọ́dọ̀ EFCC àti ilé ẹjọ́ pàápàá láti bá wọn yanjú. Ohun mìíràn tó tún wà níbẹ̀ ni pé àwọn ọmọọba tó kù ń bínú pé ilé àwọn Ládìgbòlù nìkan ni wọ́n ti mú Aláàfin láti ìdílé Agúnlóyè. Wọ́n ní ìyẹn kò yẹ kó ṣẹlẹ̀ lásìkò yìí, kí wọ́n yẹ àwọn ìdílé míì wò. Ohun tí Mákindé sì ṣe láti mú ọmọ oyè láti inú ìdí igi àwọn Ọ̀wọ́ Adé nìyẹn, làwọn Ọ̀yọ́mèsì kan fi ń bínú pé kì í ṣe ẹni tí àwọn mú nìyẹn. Àwọn kan tilẹ̀ sọ pé kì í ṣe ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ló dífá náà, bí kò sì jẹ́ pé bàbá náà jáde síta fúnra ẹ̀, ọ̀rọ̀ náà kì bá ti yanjú. Babaláwo ńlá yìí ti jáde, ó sì ti sọ̀rọ̀. Èyí tó sì ya àwọn èèyàn lẹ́nu nínú ọ̀rọ̀ ẹ̀ ni pé kì í ṣe pé àwọn ṣẹ̀ṣẹ̀ dá ifá náà ni. Ifá tí àwọn ti dá láti bí ọdún 2 sẹ́yìn ni. Ó ní lẹ́yìn tí àwọn ti dá ifá yìí tí òun ti lọ ní tòun, ìjọba kò pé òun kò sì tún gbọ́ kinní kan, bẹ́ẹ̀ lòun náà kò sì wí nǹkan kan nígbà tí àwọn ti ṣe iṣẹ́ tíjọba gbélé àwọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, ó ní lẹ́yìn tíjọba kéde pé àwọn ti yan ẹnìkan tí ọ̀rọ̀ tún di àríyànjiyàn, táwọn èèyàn tún béèrè pé ifá wo ló mú ẹnìkan, nígbà wo ni wọ́n dá ifá náà. Ìjọba wá ìwé wọn àti èyí tí orúkọ ẹni tí ifá mú wà níbẹ̀, wọn ò rí. Ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ sóhun pé ǹjẹ́ ìwé tí òun kọ fáwọn níjọ́ yẹn òun ní ẹ̀dá ẹ̀ lọ́wọ́ bí. Babaláwo ní nítorí tí òun kò sí nílé, ìyàwó òun lòun ránṣẹ́ sí pé kó bá òun wá ẹ̀dà ìwé náà.
òun ló sì wá jáde fún wọn. Nígbà tí òun ní kó sọ orúkọ ẹni tí Ifá mú nígbà náà fóun, ló bá di Akeem Abímbọ́lá Òwòadé tí àwọn gómìnà ti kéde orúkọ ẹ̀. Ó lóun kò mọ̀ rí, òun kò sì gbọ́ orúkọ ẹ̀ níbì kan tẹ́lẹ̀, kódà òun kò mọ ibi tó ń gbé. Àmọ́ nígbà tí òun wá gbọ́ pé òun náà ni ìjọba mú, wọn kò fẹ́ wò ó bóyá ó bá ẹni tí Ifá ti mú lọ́dún méjì sẹ́yìn mu ni. Inú òun ń dùn, òun sì rí pé ohun tí Ifá wí ló ṣẹ. Ó ní kò sí àríyànjiyàn kan níbẹ̀. Bí àwọn èèyàn náà bá gba ọ̀rọ̀ sí Ifá lẹ́nu tí wọ́n gba ẹni tí Ifá mú fún wọn yìí, ìgbà rẹ̀ yóò tu Ọ̀yọ́ lára débi pé wọn yóò máa bẹ Ọlọ́run fún irú Aláàfin bẹ́ẹ̀ títí ayé ni. Èyí ni bí Ifá ṣe mú Abdulhakeem Òwòadé, tí àwọn Ọ̀yọ́mèsì tó wà níbi tí wọ́n ti dáfá náà forúkọ ẹ̀ ránṣẹ́, tí ìjọba sì padà mú un gẹ́gẹ́ bí Aláàfin tuntun. Yẹmí Ògúnjọbí ló ṣe ìwádìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.